Pẹ̀lú ọ̀wọ̀ ẹ jẹ́ ká dìde AkARIGBO ìtọ̀wúfìwà méjì ìlú Fẹ́mi lóye bí wọ́n ṣe lọ náà ní àwọn ọba aládé tí àwọn náà lọ ìfi ara mọ́ wọn ibi tí kábíyèsí tí ń wọlé bọ̀ aṣíwájú ọ̀gbẹ́ wọn náà ti ń lọ bẹ̀ ìjà ìyàtọ̀ ní ìfọ̀kànbalẹ̀ nínú àwọn náà lọ láti lọ fi ọ̀yàyà pẹ̀lú ọ̀wọ̀ èyí kábíyèsí wọlé sí àárín wa. AkARIGBO and paramount ruler of Remaland. Wọ́n sì wà nínú ọ̀rọ̀ báyìí, ẹ̀kọ́ tí àwọn tó ń fún fèrè lájẹ́lẹ̀ kan tí wọ́n ti ń fún fèrè. Ní àárín wa, ní ẹnu ọ̀rọ̀ báyìí ní kábíyèsí olóríire yìí pẹ̀lú àwọn kábíyèsí wọ́n ti lọ fi ara mọ́ wọn lẹ́nu ọ̀rọ̀ láti mú kábíyèsí wọlé pẹ̀lú ọ̀wọ̀. His Royal Majesty Aláyélúwà Ọba Dàda Babátúndé Adéwálé àwọn ọ̀rẹ́ mọ́ sí ìdá. Bàbá kẹ̀ wọ́n rẹ̀ mọ́ TV yẹn dá kó tó yẹ kó máa capture lé. Let me take and okay. I want to do it in front. Okay. Let me do it. I should do it. Yeah. Don't cover the camera. Baba no jobi. Ah. Baba no jobi. Yo que tuve un muro ya, agua. You have to wait, you know? Yes, get over. Happy as you
alájọyọ̀ èní olóríire èní ọmọ ọlọ́jọ́ òbí èní yẹn ọba Ẹ̀wùsì tí wọ́n ṣe 15 years coronation anniversary lẹ́nu tó wá tó ń ṣe ọjọ́ òbí 80th birthday tí wọ́n ṣe wọn wà ní ẹ̀. Oyesola, ọba Oyesola, 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 ọba Akínsànyà ló sọ ọgọ́rin ọdún láyé. Peter, ice, Peter. Yes, thank you. Ọba tí wọ́n ti bí o, àrùn gbàdí sẹ́kọ̀, ìdáyà. House of bread, I don't wake up bread.
Ilé ẹ̀dọ́ ní bàbá balẹ̀. Àmì máa àmì. Orí